Yes, Daddy. The apple of my eyes. How far pẹ̀lú ìwà tí Ayọ̀bámi? How far? We are doing good. You are doing good. How good is good? Oh, well, we'll see around for now. We'll travel, Sherry. Oh, that's good. That's good. And but only be at home by the next week. February, Keshi, you know. I'm not for now. That is right. Ayọ̀bámi is a very good man. A very good man. She mọ̀ pé mo nífẹ̀ẹ́. Yeah, I know. Èmi gan dẹ̀ mọ̀ pé ìwọ gan nífẹ̀ẹ́ mi. Bẹ́ẹ̀ni sá. So gbogbo ṣe fẹ́ ṣe sí mi bó ṣe máa ń ṣe sí mi mo fẹ́ kó ṣe sọ́kọ ẹ. In that marriage, wàá jẹ́ màmá ẹ̀, wàá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀, wàá jẹ́ àbúrò ẹ̀, wàá jẹ́ everything sí. Mo trust ẹ náà, mo trust ọmọ tí mo ní, mo trust ọmọ tí mo kọ́. O gbọ́dọ̀ disappoint me o. In fact, wàá láti double effort ẹ. So bá ń fún mi love 100%, wàá fún mi love 200%. Okay. No, and Ọlọ́run náà bless marriage yín. Gbogbo nǹkan tó bá fẹ́ Ọlọ́run wá fún ẹ. Tó yẹ wàá bímọ wàá wà fruitful. Anything tó bá ṣáà desire. Fitọ́ Ọlọ́run á fún ẹ ṣùgbọ́n. Ẹ ṣé Daddy. Thank you sir. Ó ṣe gidi gan ó ṣe. Ṣé sá? It's alright. I didn't check, Mommy. AY 3 PM. Ó mọ̀ pé Tòkunbọ̀ gan ò ní fi mí sílẹ̀ òun ló ní weekend. All right, my join in 3 PM is okay. All right. Báwo ni bí tó lọ? Ẹ̀gbọ́n kò fine at all. Ẹ̀gbọ́n tí ò bá ṣe ọlá yín tí mo wò ni pé mi ò wo ti ọlá yín ni mi ò ní step foot mi kúrò ní yàrá ibi tí mo ń sùn pé mo tiẹ̀ fẹ́ bọ́ sójú títì dépò pé mo fẹ́ lọ sí company yẹn. By now yẹ kí tẹ̀ ti wà ní kí n ṣe máa sùn. Company tẹ̀ ní kí n lọ mo débẹ̀ mo sit bí ọmọlúwàbí. Wọ́n sọ gbọ́rọ̀ wọn lọ́wọ́ ní ọ̀rẹ́ marketing manager ibẹ̀ la fẹ́ fi ẹ́ sí o. Ẹ dẹ̀ mọ nǹkan tí marketing manager ẹ mọ nǹkan tó take to be a marketing manager ẹ mọ̀ pé kì í ṣiṣẹ́ tó easy. Mo wá gba cam mo kú temper ń gbé yes at least ó wà stressful but owó yẹn agara inú mi ń dùn sínú. Ìgbà tí wọ́n wá sọ bẹ́ẹ̀ tán tí wọ́n sọ gbogbo ẹ̀ tí wọ́n ṣe gbogbo tí mo ka sára ibi tí wọ́n wá ti ṣẹ̀ méjì ẹ̀gbọ́n tí ojú mi ti wá yọ iná jáde òní pọ́n wá lana wọ́n sọ fún mi pé 30,000 naira làwọn wá fẹ́ máa san fún mi 30,000 naira a BS holder 30,000 naira inú bí mi ó dàbẹ̀ ní pé kí n mú fóònù mi kí n dẹ̀ lámọ́ máníjà yẹn lójú débi kí mo mọ̀ pé súùtù tí mo wọ̀ wá gan mo tẹ̀ gẹ́rẹ́ súùtù pé tó ń kọ́ sí ẹ̀wò mi kàn mọ wọ́ọ̀tì mi 30,000 tó fẹ́ máa san gan kò wí sáà súùtù tí mo wọ̀ yìí kò tẹ̀ tẹ́ bẹ́ẹ̀ rárá ó dùn mí gan o. náà ẹ̀gbọ́n ẹ̀yin náà ẹ̀ wò máa jẹ breakfast máa jẹ lunch kàtẹ́gbà pé tí bá délé máa lọ jẹ dinner ṣé mo pé àmì ìnáwó rárá pé mo fẹ́ manage 2,000 naira àti kékeré mbẹ́ ni the marketing manager tó fẹ́ fi mí sí kì í ṣe ibi tó easy máa máa rìn kákàkiri nínú òrùn máa máa wá customers torí pé ká lè gain àwọn customers wọnú ilé iṣẹ́ obìnrin tí ò bá yẹ tí ò yẹ kí n kọnu sí kan máa lọ máa kọnu sí wọn obìnrin tí ò wọ́ standard mi ẹ mọ̀ mí náà I'm a fine boy to the core máa níbi yẹn mo wá lọ máa bá àwọn girl tó ti àwọn olóòórùn torí pé mo ń ṣe marketing manager lórí 30,000 naira irú iṣẹ́ wo nìyẹn ẹ̀gbọ́n. Daniel mo understand ẹ èmi náà mọ̀ pé 30,000 kéré lóòótọ́ but mo fẹ́ kó bẹ̀rẹ̀ níbì kan ni
ìwọ tí ẹ ṣì bẹ̀rẹ̀ pẹ̀lú 30k yẹn náà. Sórí nǹkan tó important ní láyé ni wípé kéèyàn máa appreciate humble beginning. This is your humble beginning. Tí ẹ ṣì bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ náà, you understand, tí ẹ ṣì máa lọ nílé kó máa padà dé. Let me tell you one thing about life. Ibi tí o ti ń ṣiṣẹ́ 30,000 naira yẹn, o wá lè pàdé aláàánú tó máa wá fún ẹ níṣẹ́ 300,000 naira. Bọ́rọ̀ life ṣe rí nìyẹn. Àwọn ilé náà ò ní máa lọ pẹ̀lú 30,000 tí wọ́n fẹ́ fi bẹ̀rẹ̀ fún ẹ. Bó pẹ́ bóyá ó máa increase títí wọn. Mo fẹ́ kó o bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn náà. I just want you to start from somewhere. Ẹ̀gbọ́n nǹkan tí mò ń sọ fún yín ni ẹ̀gbọ́n. Mo ní marketing manager ni wọ́n fún mi. Mọ stress tó wà nínú ibi tó ń fún mi yẹn. Okay. Ọmọ kan. Sórí tí wọ́n bá ti ń fún ẹ ní 30,000 naira yẹn ní ìparí oṣù, wàá máa wá sọ́dọ̀ mi, èmi náà tún máa fún ẹ ní 20,000 mọ́, á jẹ́ 50,000 tó ń gbà. At least ìyẹn sì dá láti fi bẹ̀rẹ̀. No, mo disagree yẹn pẹ̀lú yín. Ẹ máa fún mi ní 20,000 kú 30,000 kan sọ. Ṣé ẹ̀yin ni mò ń bá ṣiṣẹ́ ni àbí company mò ń bá ṣiṣẹ́? Ẹgbọ́n náà tẹ́ ń sọ̀rọ̀, kí ló máa ń ṣe nǹkan náà ẹ̀gbọ́n? Nǹkan tẹ́ máa ń sọ máa ń dùn mí o. Okay, now mo máa ń wá síbí nígbà tí mi ò tẹ̀sí rí nǹkan ṣe ń gbé mi ò lọ fún interview mo wà lé mo máa ń wá sọ́dọ̀ yín ẹ fún mi lówó. Ẹ̀yẹ́ àǹtí mi náà àwọn náà ń gbìyànjú lórí mi. Mo tún wá rí iṣẹ́ tó wọ́n ń san 30,000 naira. Ṣé kò yẹ kí n máa mú inú ẹ̀ bó tiẹ̀ ṣe kéré tó kí n máa ní ẹ̀gbọ́n ẹgbàá ẹ fi ra nǹkan fáwọn ọmọ yín o. Àǹtí mi ẹ̀yin náà ẹgbàá ẹ manage lè kí respect tiẹ̀ lè wà fún mi. Okay, táwọn ọmọ yín bá rí mi sí pé mo dé láti fi ṣe àwọn àmà ẹ̀sẹ̀ ká dáàdi ṣe ọ̀rìn kọ̀ra fún wa láì mọ̀ kí mo fi gba 20,000 lọ́wọ́ yẹn fi kún sálárì. Irú ọ̀rọ̀ yẹn gan sense bá kan. Jó igbó ìwọ náà mi ò lè ṣe that is a dirty job mi ò lè ṣe. Mo kàn mo dọ́dọ̀ online ni mo wò mo kàn ní kí n wá sọ fún yín ni. Daniel, mo understand situation. Tokunbo understand the situation. Ọmọ mi náà á jẹ́ kó understand. Ìgbà tó máa wá sílé mi tó máa fún ìyàwó mi lówó tó máa fọmọ mi lówó ṣì ń bọ̀. Kò yẹ má ti worry, situation will change. Tí ẹ ṣì bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn náà, don't despise an humble beginning. This is your humble beginning. Appreciate it. Okay, mo ti gbọ́. But ẹ̀jọ̀ tó lọ́ mo bẹ̀yìn mo fi Ọlọ́run ọba tó tóbi mo fi bẹ̀yìn ẹ̀gbọ́n. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ má jẹ́ kó jẹ́ ìbínú fún yín. Nítorí pé kí ni aláàánú mi lẹ jẹ́ ẹ̀dẹ̀ ń wá oríire fún mi ni. Dáàdi Fọlá ẹ̀jọ̀ mo bẹ̀yìn. Ṣé rí Fọlá ò ní kú mọ́ yín lójú o. Ìyá Fọlá gan kò ní kú mọ́ yín lójú. Fọlá tí mo dẹ̀ ń sọ yìí òun náà làdúró sí yín. Ṣé wá rí àdúrà tí mo ń gbà fún yín mò ń gbà fún yín kẹ́ lè gbọ́ nǹkan tí fẹ́ sọ jáde lẹ́nu. Nǹkan yẹn dẹ̀ ni wípé mo fi torí Ọlọ́run ọba mo fi bẹ̀yìn ẹ̀gbọ́n. Tẹ́ bá tún fẹ́ wá iṣẹ́ fún mi pé ẹ fẹ́ wá iṣẹ́ fún mi tẹ̀lé mọ́ kẹ́ ẹ̀jẹ̀ yín ni mo jẹ́. Ẹ má tún wá àwọn iṣẹ́ àkísà bẹ́ẹ̀ àwọn iṣẹ́ ìdọ̀tí ẹ má tún wá fún mi mọ́. Ẹ jọ̀ọ́ sọ ẹ kàn ń wò mí bẹ́ẹ̀ ni pé bí a sẹ́yìn ẹ̀ school start order ni mi bí nǹkan tẹ́ fi mi wò ni ẹ wò mí bẹ́ẹ̀ ni tó ti kàwé ẹ wá wáṣẹ́ 30,000 naira fún mi. Ó yẹ kẹ́ mọ̀ pé inú àbúrò yín ti fẹ́ ẹnu mi fẹ́ ju ti láyọ̀ lọ́bẹ̀ ṣe ń wo yìí mo láìkó owó tó tẹ́ bá fẹ́ wáṣẹ́ fún mi ẹ wáṣẹ́ tó suit mi now mo kàwé I'm a graduate of course irú àwọn iṣẹ́ ilẹ̀ mi ń wá ṣùgbọ́n anything aside of that pé iṣẹ́ tí ò tó nǹkan lẹ́wọ́n wá fún mi I'm sorry o ẹ tiẹ̀ má pe nọ́mbà mi dé gbogbo ẹfẹ́ ní ibì kan wà kí n wá lọ bẹ̀ ẹ má ṣe o owó tí mo wé tẹ̀lé bí mo fẹ́ lọ sanwó lówó tí mo fi wo mọ́tò òun ni mò ń rò mí báyìí inú kan bí mi so nítorí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi wá iṣẹ́ tó wà òkè lọ́jọ́ mi mo dẹ̀ mọ̀ kí rere lẹ́ ń ṣe fún mi kò ní bàjẹ́ fún yín o ẹjọ́ ẹ má ní mò ń pariwo mọ́ yín ẹjọ́ kò ní bàjẹ́ fún nítorí eré lẹ́ ń wá fún mi eré náà á dẹ̀ bá Fọlá lágbára Ọlọ́run á dẹ̀ tún bá ìyàwó yín náà á tún bá àwọn ẹlòmíì tẹ́ bá mọ̀ pé ṣùgbọ́n ẹ pọ́n mi lé lọ́jọ́ mi ẹ mọ̀ pé inú mi ti fẹ́ but kó má dàn kẹ́ bí inú bí ẹ bí mi délẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ tó rẹ lẹ ṣe mí kó má gbé yẹn ni mi ò ní fi mú nǹkan tẹ́ fi ṣe mí lálejò máa mú kí n máa lọ so but ẹ má bá mi wárú nǹkan mẹ́rin mọ́ ẹjọ́ ẹ má bá mi ṣe o ẹjọ́ o mo bẹ̀ yín o ṣé lèbi ní mi ni ẹ ṣe mi ò wá tọrọ mi ò sọ pé bí ń pa mí bí ò pa mí náà wọ́n á fún mi 30,000. Ṣé bọ̀bọ̀ yìí dẹ̀ lè succeed ní life ẹ pẹ̀lú bó ṣe ń ṣe ṣá? Tókunbọ̀ àtúgbọ́ ilé àfẹ́ rẹ̀ rí o. Tókunbọ̀ orí nǹkan Tókunbọ̀. Baby girl, let's
hands if you try. What? Ayọ̀délé mi, ìfẹ́ mi, ọkọ mi. I love my husband so much. Nǹkan tí n bá fẹ́ ló máa ń bá mi fẹ́ o. Mi ì bá wọ̀ kú gbogbo ẹ̀ pátá ló tẹ́ lọ́rùn. Ìṣesí mi àti ìwàsí mi gbogbo ẹ̀ ló nífẹ̀ẹ́ sí. Àmọ́ nǹkan tó kàn máa ń sọ fún mi ni pé ọjọ́ tóun bá ti pè mí kì í ṣe àti jẹun. I don't see reason some women will have husband at home. So to mama yalenta. And the same thing applies to some men too. Oh my dear, men are polygamous in nature. Ogun ẹ̀ ṣe. Sórí ọkùnrin ẹ̀, ó lè níyàwó ńlé. Kó ní àìmọye àìlẹ́ńtà ìyẹn ò dẹ̀ stop ẹ̀ láti máa love ìyàwó tó wà nílé. Àmọ́ tí obìnrin tó marry tó wá yan àìlẹ́ńtà yẹn ni right. No. Ìyẹn ò normal. Oh, really? Yes. Just torí Ọlọ́run. Kí ni ọ̀bọ fi ṣorí tí náà kí o ṣe? No, more sincerely, let's stop encouraging this bullshit. But no, what I'm saying, bí gbàtẹ́ pà ń fún àwọn ọkùnrin ní push ni. If you don't want me to cheat on you, don't cheat on me. Ọ̀rọ̀ ilé ayé yìí nìyẹn. Nǹkan tó bá ti lè mú ọkọ mi, tó bá ti ní àlè ogún, èmi gan máa ní àlè ọgbọ̀n ta mẹ́rin. Kí ló ń bá mi sọ yìí? Desire, kí ló tó sọ̀rọ̀ bí ọmọdé báyìí? Ọkùnrin lọkùnrin máa jẹ. Yeah. Oh, bọ́bọ́ lórí kan ṣe kọ́ ni. Ó ní mo lè láya púpọ̀, kò sí ohun tó burú tó tún fìlù sí azin, you know. Ìpè tóbìnrin bá lọ́kọ méjì, ó daṣẹ́wó. Bóbìnrin bá lọ́kọ méjì, illegal as in it's kò normal now, you know. It's illegal. Babe, jọ torí Ọlọ́run bá mi sọ fún olórin yẹn pé ayé remix la wà yìí. Ṣorí tí àwọn boys tó ń kọrin ìyá àwọn Wizkid and co tó bá gbá orin yẹn mú, wàá máa gbọ́ remix tó máa sọ wípé mo lè láya púpọ̀, kò sóhun tó burú. Mo lè lọ́kọ púpọ̀, kò sóhun tó burú. Tóbìnrin bá lọ́kọ púpọ̀, kò dáṣẹ́wó. Tóbìnrin bá lọ́kọ mẹ́fà, fàájì ni. Ẹ wo bí. Èmi nífẹ̀ẹ́ ọkọ mi. I love my husband so much and I can't share my husband with any woman on this earth. Story for the gods. Do you think you can own him? Kò possible, my dear. Sherry, that word marriage, I'm not really big deal. Kò kí n ṣe big deal. Ọkùnrin ẹ̀, we don't have to expect too much from them torí pa ti marry wọn. Oh my God. I love my husband so much. Sorry. Hey ladies. Hi. Ellie gossip. Ẹ̀yin ńkọ́? Ẹ̀yin náà ńkọ́? We will always have your back. Okay, Shasha, okay, Shasha. Okay. Shall we go now? Yeah. All right, ẹ jẹ́ ká wá sáré lọ change. Okay. All right. Ẹ máa bọ́rọ̀ yìí lọ. Oh, need like expect too much from him. You're married. You're mad. I don't think that one is too much for me to add. Mo nífẹ̀ẹ́ ọkọ mi náà, mi ò lè share pẹ̀lú obìnrin kankan. Wọ́n ní mo ti sọ yẹn. Yeah, kò pọ̀ jù. Ṣé mo wí pé your expectation in marriage should be basic and mutual. Come on, we're one-sided, you know. We Femi àti Deji now, you know we love ourselves so much. You're right. And your mother? Yes, do you love your husband? Or is he cheating on you? Yes. No, I mean, yes, I love my husband. No, go cheat on me. Hey, Clotho, she wants to be paid. Cheating is normal thing. Well, me, so I pay cheating normal. Maybe because I am at peace in my marriage. Or come here, send me some more. Me ò mọ nǹkan tó ń ṣe lọ, mi ò dẹ̀ tiẹ̀ fẹ́ mọ nǹkan tó ń ṣe ńbẹ̀. As long as I am happy. Yeah. I understand it. But despite that your husband is not here, could they believe they could cheat on you? Trust love ìfẹ́ gbogbo ẹ̀. Èmi náà trust ẹ̀ but èmi ni pé kí ẹ máa tọ̀ mí tó bá tọ̀ mí náà wá sí ti mi padà. Ẹ sọ lórúkọ mi. Bó ṣe lọ yẹn, mo ń fojú tẹ̀lé. Òun náà dẹ̀ mọ̀ pé in spirit gan ajá ń rìn. Ìyẹn náà wà rẹ̀.
go. Let's bring him to the train. What? Which train? What you talking about? What you saying? No, you can't do that for me. No. When you told me you really love me, I resist. Money kò lè ṣe ṣe o. Báwo ni gbajúmọ̀dé rẹ̀ ṣe fẹ́ rí? Jùmọ̀ nígbà tí ó sì ní láti máa fi fẹ́ràn ní. Mo rí bó ti tó mi fẹ́. Mo pinnu láti máa bá ẹ lọ. Mẹ́ta ni sá. Kí ló fariwo, kí ló fàjà lánàá àtàwọn ẹgbẹ́? Lẹ́yìn tí mo ti wá bẹ̀, tí mo ti wá gbé ògùn fún mi. Káàdì àti pé bó ṣe yẹ ká ṣe pé ìyá àwọn ẹ̀gbọ́n ẹ̀yin mú yàrá márùn-ún. Wọ́n tó jábọ̀ra kó mú yàrá mẹ́rin. Kí ló wá lè fa ogun, kí ló lè fọ̀tẹ̀, kí ló lè fa wàhálà tẹ̀ tó ń jà tẹ̀ tó ń fa wàhálà lọ́kùnrin sí. Torí kíni? Kẹ tó ránṣẹ́ pè mí, èmi gan ti fẹ́ wá yọjú sí. Àwọn bàbá mi ń tọ́jú mi mọ́lẹ̀ gan-an. Wọ́n ń tọ́jú mi mọ́lẹ̀ mi ò dẹ̀ nígbà fún wọn. Ẹ pé ẹni fẹ́ bá pín ogún. Ẹ̀dẹ̀ pín yàrá márùn-ún fún ọ̀tọ̀ ránjẹ́ kan. Èmi tí mo jábùrò ẹ̀dẹ̀ ní mẹ́rin wọn àmú mi ò sọ̀rọ̀ o. Ìyàrá tẹ pín fún èmi tó jẹ́ yàrá mẹ́rin. Bọ̀dá mi dẹ̀ lọ ń gba owó ẹ̀. Ìbáwo ni? Mo jọ́dọ̀ kan náà àwọn tó ẹ pé ju tẹ́nàtì tèmi. Oúnjẹ mi lówó oṣù 6. Mo lè lọ bọ owó mi kan. Lọ sọ pé bọ̀dá mi àkọ́bí wa ti wá gbà. Ìyẹn tún jẹ́ kékeré o. Ìkejì tó tún jẹ́ pé ìyàrá kejì. Ìyẹn jẹ mi lówó ọdún kan. Mo tún dé bẹ́ẹ̀ lọ kí n gbowó mi. Bọ̀dá mi tún ti wá gba ìkan náà ni. Kí ló dé kó fẹ́ pa mí ni? Ìyá àwọn ẹgbẹ́ náà. Bẹ́ẹ̀ni sá. Lẹ́yìn tó ti ní yàrá tiẹ̀. Bẹ́ẹ̀ni sá. O tún wá lọ gbowó tiẹ̀. Bẹ́ẹ̀ni sá. Mi ò gbàgbọ́. Ẹ má igi tọ́ isa o. Ẹ wò mo fẹ́ lù wọ́n ni. Mo fẹ́ lù ìjà gbóló gidi ni. Kí lè sọ ìdájì? Wọ́n ti gbà tí wọn. Kébí ló dé gbà tẹ̀lé tí wọn ló dojú mi mọ́lẹ̀. Kí ló dé? Mo fẹ́ lu ẹ̀gbọ́n ẹ̀ nítorí ogun. Ẹ máa dá nǹkan kan mọ́. Ọmọdé máa ń ṣe gbogbo yín o. Nítorí ogun lè ṣe bá àwọn ẹ̀gbọ́n ẹ̀jà fẹ́ lù wọ́n. Àbí? Kò yé yín. Ẹ tó lógún ọ̀hún dà. Ó ti lọ. Àwa wò pé torí pé ẹ̀gbọ́n mi ti kú, ẹ̀yin tẹ̀lé wa wà láyé o. Ká gbógun fún yín. Lẹ́sìn ṣe báyìí pẹ̀lú ara yín. Ẹ ṣe tó kú jẹ́ ká. Kò jẹ́ kí ìṣàlẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀fẹ́. Kò sí ìjà tẹ́ ẹ̀ bá lè jà. Tí àbúrò gbọ́dọ̀ gbóná ojú ẹ̀gbọ́n ẹ̀ báyìí. Àwọn tí ẹ̀gbọ́n ṣe òkú díẹ̀ ká. Mo láti rí torí pé mo ti ń jẹ ojú mẹ́ràn. Ìyẹn sì gbọ́dọ̀ ju ojú mẹ́ràn. Ṣé bó ti gbówó tiẹ̀? A tẹ̀ ti fún wọn lé tiẹ̀. Kí ló láti lẹ́tọ̀ọ́ láti gbówó tiẹ̀ fún? Ẹ sà, tálájọ mi máa fọ kókó fọ́. Ó ní ká kó máa lọ́nà tiẹ̀. Wọ́n máa lọ́nà tiẹ̀ ó ti tọ́ máa kí ló dé gan. Nítorí ogun. Tí mi bá lè gan máa gbá ayé mi ò máa gbá ayé mi ẹ̀yin náà dẹ̀ mú bẹ́ẹ̀. Tí ọ̀rọ̀ ogun bá fẹ́ já kó já, tọmọ ìyá bá fẹ́ dà kó dàrú. Nítorí ogun, mo dá oríṣiríṣi mi. Ẹ̀gbọ́n mi ni àwọn náà ṣàṣìṣe. Tí ó bá kàn ṣàṣìṣe ni, ogún tẹ̀ jalè lórí kan ti dà. Bí tọrọ ni kọ́bọ̀ ni ọ̀kan fi sínú àkáǹtì yín. Nígbà tó kàkú bá ti na tọ́ tójú yín bá ti mọ́, ntẹ́ ń fà yẹ ẹ̀ nífà. Torí ogun lẹ ṣe ń bára yín jà. Tó bá ti délé, má sọ kankan fún un. Èmi máa pè lórí fóònù, wọ́n máa lọ. Èmi máa gbọ́ máa dúró ẹ̀ padà fún un. Má sọ kankan fún un. Bí tó bá lọ bá mi fẹ́ jà yín, èmi máa pè lórí fóònù. Àwọn bá mi wá gbọ́ ẹ̀ lórí gbogbo wọ́ọ̀lù. Ká pa owó ìṣá ní 50,000. 50,000 wà owó ẹ̀. Wọ́n lẹ́yìn tí bá ti bẹ̀ owó ẹ̀ tán. Gẹ́gẹ́ bí ọmọ tó lẹ́kọ̀ọ́, máa lọ bá ẹ̀gbọ́n ẹ̀, máa dọ̀bálẹ̀ wá bẹ́ẹ̀. Kókó máa bìnrin torí pé ẹ̀gbọ́n ẹ̀ Ọlọ́run tó gbé ṣáájú ẹ̀, ó mú ètò ẹ̀kọ́ tó ètò ẹ̀. Àbọ̀ o gbọ́tọ́ lọ́mú ni. O gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni. Mo mọ̀ pé ìjà lóde lónìí fi dòwe. Òun náà gbọ́dọ̀ ṣerú ẹ̀ mọ́. Ẹ ṣọ́ra yín o. Ẹ ṣọ́ra yín o. Ẹ má jẹ́ kí òkú ọ̀run má jẹ́ òbínú pẹ̀lú yín o. Ẹ má jẹ́ òkú ọ̀run ẹ má jẹ́ òbínú pẹ̀lú yín o. Ọmọlẹ̀ náà ti ń bí yìí o. Ilé bàbá mi lórí ilé, èmi ni máa jogún ẹ̀, èmi ni máa ṣe, èmi ni máa mọ̀. Tẹ́gbọ̀n mi bá ti múlẹ̀ tó ti ṣe bákan tàbí ò ti ẹ̀kọ́, ilẹ̀ fẹ́ jà fún. Mo tún wá kọ́lé náà, ká tó pogun fún ilẹ̀ tó ń jà lórí ẹ̀yà àbí. Lórí tí ò tó nǹkan kan, ẹ ṣọ́ra yín o. Ṣé bẹ́ẹ̀ jẹ́ máa ṣe náà rè? Ṣí ọ. Ẹbí òbínú o. Ẹ̀jọ̀ bẹ̀rẹ̀ ayé lọ́hùn, kẹ̀dẹ̀ ń bẹ́ẹ̀ fi máa ṣọ́ra ara yín. Òdìgbà àkọ́kọ́, bẹ̀rẹ̀.
Okay. So ṣé o rẹ̀ jẹ́? Fine, mo enjoy. Sista tẹ̀ sọ fún mi pé o fẹ́ máa gbé ní ọdún tí tó máa parí exam. Bẹ́ẹ̀ni. Kí ló dé? Wọ́n fẹ́ yẹ kó gbé lọ́sẹ̀. Wọ́n mi sọ pé ẹgbẹ́kẹ́gbẹ́ pọ̀ ní school, then àwọn ò lè jẹ́ kí n stay sí hostel àfi kí n máa gbálé lọ. Then wọ́n dẹ̀ rí pé ọ̀dọ̀ yín súnmọ́ school mi, so màá lè wá gbọ́dọ̀ yín lọ sí school. Ẹ̀rọ ṣe problem ṣá. Tí o bá ní ìdẹ́ni tí kò jẹ́ kí n mọ̀. Ok, ẹ ṣé. Hello baby. Love me. Sure, okay. Okay. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Ìjọ jẹ́ kí n pẹ́ later, ṣùgbọ́n. A máa lè sọ̀rọ̀ dáadáa. Alright. Love you too. Bye. Sórí èmi àti sista yìí ní ọ̀rọ̀ lórí yẹn. Ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀nà ẹgbẹ́kẹ́gbẹ́ ó ń ṣọmọdé mọ̀ náà. Àmọ́ sọ tí wọ́n bá fẹ́ jẹ́ kó gbé nínú school. Wáyé tí wọ́n lè gba lé sista fún ẹ. Kò sí wàhálà ẹ̀ nìyí. Desire. Kí ló tó gbé kọ́ mi? Mo ti ń pè ẹ́ láti àná ló ti gbé kọ́ mi. O ti avoid me. Why are you not picking my calls? Tó bá sì wà tẹ̀jà gbé náà sọ mi pé o busy. Wà á kọ́ fún mi náà àwọn beauty excuse tí ó make sense tó o busy. Okay, why are you not picking my calls? Ẹ kúrò lẹ́yìn àti Desire. Ẹ kásán. Mo ń gbọ́ ẹ. What's the excuse? Let me hear you. Mo ń gbọ́ excuse ẹ. Vampire, mo busy. O busy? Wọ́n sọ ibo ló ń lọ tí ó di ẹrù kúkúkú báyìí. Níbo ni mo ń lọ? Wọ́n ṣe weekend lọ́dọ̀ ẹ ni. Fa lo weekend pẹ̀lú ẹ. Desire. Ó fi wá ṣe weekend. It's going to be a long weekend. Oh God. Mo kò dákẹ́ mo bí o sọ̀rọ̀ ẹ má tọ́ mi níjà o ẹ má tọ́ mi níjà bọ̀dá mi mo sọ fún yín o. Ẹ gbọ́dọ̀ ṣé ṣe fẹ́ gádà ìlà kí ló ṣe iná ẹ wo kó tẹ wà ní òǹkà láti kó yọ kí ló dà ìlà àmúná. Ẹ jáde kébì náà mo rọra sọ orí àwọn náà ń pariwo. Ẹ ń gbọ́ kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ owó àti àbúrò. Ìṣẹ̀lẹ̀ ń bẹ̀rẹ̀ ni pé ilé tẹ pín fún wa sà àwọn tí lẹ́sìn sọ̀dọ̀ tèmi wọn ò jẹ́ mi ní owó ọdẹ nǹkan bí tó lẹ́sìn dé ti kún ṣùgbọ́n tí mo dẹ̀ wá pa àbúrò mi pé bóyá kí kò dáhùn mi lóhùn ara pé kíní mo dẹ̀ lọ sọ́dọ̀ ibi tẹ pín fún òun sà so wẹ́ pé àwọn yìí dẹ̀ wíwá pé wọ́n dẹ̀ jẹ́ bí oṣù mẹ́fà àbí kíní mo gbà lọ́wọ́ wọn 50,000 naira wọ́n ní 70,000 lọ́fẹ́ òun náà fẹ́ lò mo dẹ̀ fi 20,000 naira kún mo dẹ̀ fi yanjú nǹkan tó ń yọ wọ́n lẹ́nu níbẹ̀ so àgbà mi kọ́kọ́ máa dijọ́ kejì ni mo ṣàkọ̀ọ́ pé kí ló ṣẹlẹ̀ bí mo ṣàlàyé nǹkan fún ẹ tẹ́lẹ̀ pé òògùn kan báyìí kò tẹ́ kí n tẹ sọ̀rọ̀ rárá kò sọ pé wọn ò lù mí. ẹ ṣàgbọ́n tó sọ fún ẹ ó ní òun sọ pé òun ló padà fún ẹ ó lóun fẹ́ ṣàlàyé fún ẹ ó lóun farabalẹ̀ ṣé bí kò lè dá fún gbogbo iṣẹ́ òdìgbà tí káàtó bá ti yẹ mọ́ ní lórí àbí. ẹ sà kéèyàn máa parọ́ ló máa ń bí mi inú jù kéèyàn máa parọ́ bọ́dá mi ń parọ́. lọ́jọ́ sọ̀rọ̀. ẹ sà first time kọ́ lélẹ́yìí tó máa ṣẹlẹ̀. mo ní kó gbẹ́ lọ́sọ̀ ẹ̀ máa bàjẹ́ o ṣé torí okun lẹ ṣe á sọ̀rọ̀ yín tó máa wùsà báyìí. ẹ ṣọ́ra yín ọmọdé wọ̀nyí o ẹni tó jogún ò dàbí ẹni tó gún gbé o ẹgbẹ́ abẹ́ gbọ́ ẹni tó jogún ò dàbí ẹni tó gún gbé. ẹ sà yìí tó ń dùn mí bẹ́ẹ̀ tó ń ṣe gangan kò ju bẹ́ẹ̀ yàrá tí wọ́n wà bẹ́ẹ̀ ọ̀nà fún yàrá tí wọ́n sọ yìí máa jẹ́ yàrá tèmi tó bá ti máa jẹ́ yàrá tèmi gan ẹ pè mí pé báyìí ló ṣe jẹ́ o. kí ló ń dẹ̀ láàmú kó sọ pé òun fún ẹ lówó ẹ ara ìfarabalẹ̀ náà nìyẹn ó lọ farabalẹ̀ kó òun ṣàlàyé fún ẹ pé òun yá owó yìí náà ni òun dẹ̀ máa dá padà fún ẹ ǹgbọ́ nígbà ló máa dá padà fún oṣù bá ti parí ló máa fún gbọ́
ní àfún ẹ lówó ẹlẹ́ndì. Dádì ẹ wù ẹntì yẹn ò bá o ẹntì yẹn ò bá wọn ti lọ́mọ mi bọ́tà school ọ̀túnla mo ní ìdòwò ọ̀túnla. mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ tí bàbá yóò máa fogúnlẹ̀ fún yín tó o lówó gbà lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ tó o ní sanwó léwu ọmọ ẹ mo ń bí ẹni tó o ní sanwó léwu ọmọ ẹ tó ló ń sọ fún mi sí pé ọ̀sùn la lo nídìí owó fẹ́ gbowó lé ọmọ ẹ dẹ́ẹ̀bà lógún tẹ́lẹ̀ nǹkan tí wọ́n pè fún yín tó o ní sanwó léwu ọmọ ẹ. wọ́n lè wọlé gbèsè lọ ọlọ́lọ́jọ́ bá lé o sọ pé o gbàdúrà kan lọ́jọ́ owó lọ́wọ́ ẹ̀ tó o bá bá lé tó o bó lọ́wọ́ ẹ̀ kọ́ ó ní bá ti parí oṣù wọn àfúnra lówó ó ń dandan lá àfọ̀túnlá ó dà kò bójú tó bá ti lọ́tún la wá gbowó èyí 50,000 ni máa kú fún tó ìbádẹ́ parí máa gbóná kalẹ̀ lọ́wọ́ yín. bàbá bẹ wà ń bẹ̀ o ṣé kí wọ́n á gbà lọ́wọ́ yín dájú. tó bá dọ̀tún la wá gbowó kò sí wàhálà ọ̀rọ̀ ti parí gbà. èyí 50,000 ni wàá gbà tó bá dẹ̀ ti parí oṣù máa ṣe máa gbóná kalẹ̀ lọ́wọ́ yín ṣùgbọ́n ṣọ́ra yẹn mọ́ tẹ̀ ń ṣe o ẹ wá pèsè ọwọ́ yín kó má jẹ́ pé torí ogún ìnájà ẹ̀ gbòjúlé torí pé ogún jẹ́ gbójúlé náà yẹ kẹ́ ẹ fẹ́ ṣẹ́ ló jẹ́ pé ń jà lórí owó tí ètò kankan ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o mo sọ fún yín ẹni tó jogún kò dàbí ẹni tó gún gbé o ògùn tó gbẹ lọ jẹ́ bí n tó sọ fún ẹ̀gbọ́n ẹlẹ́gbẹ́ ni màmá jẹ́ ìyá tó balẹ̀ kó bẹ̀ gbọ́n. sá. mo ní kó dọ̀bálẹ̀ kó bẹ̀ ẹ̀gbọ́n ẹ. láti wà fún dájú wa kó wà láyé mi ń dọ̀bà máa ń kí wọn ni máa ń dọ̀bálẹ̀ fún. bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìyẹn gbọ́n ti ìyẹn bàbá tí tó jẹ́ gbọ́n tèmi èmi mò ń bá yín sọ̀rọ̀. ẹ dọ̀bálẹ̀ kó bẹ̀ ẹ̀gbọ́n jáde. ṣe màá dé dọ̀bálẹ̀ fún wọn náà wà á dé gbà. ẹni bàjẹ́ wọ́n ti tọ́ yẹn ti bàjẹ́. ọ̀la máa ń pè ọ́. kí ló dé ní látàárọ̀ tí mo ti ṣiṣẹ́ lọ ṣé ohun mọ̀ kó máa rẹ̀ mí ni. Hey Deji, why are you like this now? Ṣé iṣu tó gbé kaná yìí ṣó mọ̀ pé iyán ló máa fi gún ni? Kò dẹ̀ sí kó fẹ́ gúnyán kó má láriwo lọ. Why are you like this? I want sex. What now? Ṣé o rí bó ti rẹ̀ mí ni? Ó dẹ̀ yìí tó ń fọ́ jẹ mí lára irú nọ́ọ̀sẹ̀sì ò ní ẹ̀rọ. Ìwà àgbà mi torí Ọlọ́run. Kí ni ìtura láti bá mi sọ sí? Kí ni gan-an? Sex. Mo jọ nítorí Ọlọ́run orú làwa yóò mi ò fẹ́ pariwo. I want sex. I want sex. Bọ́lá kúrò lára mi jọ. Ó ń pẹ́ kí iyán ẹ̀ tó di kókó. Kí ló kàn pẹ̀lú iyán tó fẹ́ gbé? Dọ́jọ́ ni tó bá need the sex. Tẹ́mi ò bá need the sex gan. Kí la fẹ́ ṣe sí? Mo sọ fẹ́ pé ó rẹ̀ mí. Ṣé o ò lè lójú pé ó rẹ̀ mí ni? What is that now? Sex ó ṣìwò ló wá. Tó bá mọ̀ pé ó ní the sex ó ṣe jáde mọ̀ pé ó wá sex. No sex mọ́. Ayọ̀dèjì, wíwá tí wá sọ́dọ̀ ilé ni èmi wá ka sílẹ̀ nù. Àbí àjẹfọwọ́pọ̀ ẹ̀ ń sí òun ṣe bí ajá ilé kúrú. Baby. No, stop it now. We don't fall on you. Bad that now. No, stop it.
Orun mú mi jẹ́ kí n tọ́ra ṣe bọ́. Wo sórí mi ò rẹ́rì láti ṣe ní. Mo mọ̀ kókò bọ́ṣọ ni ṣùgbọ́n kò ní. To all because of the heat. Yeah. Ọlọ́run mo bẹ̀ má bínú sí mi ṣùgbọ́n mi ò mọ̀ pé bóyá máa yá nìyẹn ní àná. A ní kó má bínú torí Ọlọ́run. Ó mọ̀ kọ́ tí máa fẹ́ kó ṣe fún mi. First thing lọ́jọ́ Monday ìwọ ni màá kọ́kọ́ rí. All right. Thanks for the understanding. Tell me what you are looking for. Lady kan máa ní ọ́fíìsì. Èmi náà ti mú. Bí lady kan ni, obìnrin kan ló máa pè. Ẹ̀yin ọkùnrin ṣé wọ́n fi ṣe yín ni? Tó yẹ pé nǹkan tẹ nílé kò tẹ́ yín lọ́rùn ojú òkòrè ti pọ̀ jù. Tọ́pọ̀ máa fi tapọ̀ wọn sọ́ọ̀sì. Ẹ máa sọ pé ọkùnrin o, ẹ wà polygamous in nature. Ìwọ ọmọkùnrin ìjọ tó yọ lọ fún mi lọ́kàn balẹ̀ kí ni mo ṣe fún ẹ? Kò tó bá lẹ́gbàá orí kó fi lọ mí o. Kò tó bá lẹ́gbàá orí kó fi lọ mí. Tókunbọ̀, are you okay? Talk to me, Tókunbọ̀. Are you okay? Ṣé ẹ̀ṣẹ̀ ni kí n tún receive call nínú ilé mi ni? Okay, calls tí mo gbọ́dọ̀ receive gbọ́dọ̀ wà limited nínú ilé mi. Wo lo? Iye máa jẹ mí o. Ó ti dílé ẹsẹ̀. It is not our house anymore. Ìwọ ọmọkùnrin kí ló dé? Nǹkan tí bá lè ṣe fún ẹ, ó ní kó ṣe fún mi. Nǹkan tó bá lè gbé, ó ní kó mi lọ. Why are you crying? Your dad wants to kill me. Daddy, why do you want to kill Mommy? Please don't kill Mommy. Fọlá, come here. Fọlá, you know I love you so much. Yes. And I love your mom. I'm not a killer. I will never ever in my life kill anybody. Okay? Yes. That is my baby. Ó jẹ́ ṣemẹ̀lẹ̀. Kó má bàa gun ẹṣin àbámọ̀ gbẹ̀yìn ayé. Mommy, please don't cry again. It's okay. Olówó, olójú kòkòrò lẹ́ni tẹ̀ lọ́rùn. Kò tó bá nílé kúkúkú tó yé. Fàdálẹ̀ náà sí orí ìyàwó yìí lẹ́ fàdálẹ̀. Ó ṣe ọkọ mi. Wọ́n gbé nǹkan tó mọ̀ jẹ́ dé. Bó ṣe rí gangan nìyẹn. Mi kọ́kọ́ wò pé kí ni nǹkan tí mo boy like. Káwa gbé síwájú ẹ̀, wọ́n lè gbé síwájú mi straight. Tó bá ti kó bí wọ́n gbé nǹkan tí èèyàn mọ̀ jẹ́ débẹ̀ yẹn, èèyàn máa kàn dàbí champion ní irú environment yẹn ni. Ẹ káàsán. Madam. Àwa nìyẹn. Kí ló dé? Ẹ sá fún wa ṣàṣeyín ni. No, ṣe kọ́kọ́ fún wa o, àwa travel ni, iṣẹ́ gbé wa travel. A ṣáà máa ṣiṣẹ́, tá a bá ṣiṣẹ́ la máa rówó jẹun, là ń lè wá fowó ṣe fàájì. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run á dẹ̀ máa yó gbogbo wa. Kí wàá ní ká gbé wá fún yín báyìí? Ẹ fún wa ní nǹkan tí a máa mú, then kẹ́ wá fún wa ní ẹja àárọ̀ yín yẹn, kátà wà ń bẹ̀rẹ̀ ṣe máa fi sí yẹn. Ok, wá fún yín nìyẹn. Ẹja àárọ̀. Ó ti rí lẹ́nu mi rí níbà. Ẹja àárọ̀ máa wà òkè o. No, mi ò ń jẹ, ó mọ̀ pé mi ò kí ń jẹ. A máa ń ṣẹja àríwá dáadáa, ó dẹ̀ máa ń dùn gan. Mi ò sọ pé kì í ṣe dáadáa màámi, but the point is èmi ò kí ń jẹ jàre. Ṣé bó ṣe máa ń ṣe mìnìmìnì ló máa ń ṣe yẹn? Ó máa ń irritate mi. Tí bá dẹ̀ fi kan ẹnu mo lè bì. Oh, okay. Ṣé bẹ́ẹ̀ kí n máa bì sí ìwà ẹni? Bó dẹ̀ ṣe máa ń ṣe mìnìmìnì tó máa ń yọ ẹ̀rọ ọmọ lèmi àbúrò. Mo sọ nìkan. Kí wàá ní ká fún yín gbà yẹn? Tòótọ́ ni mi ò rí lẹ́nu ẹ̀ rí lóòótọ́. Kí wàá ní kọ́ fún ẹ? Ṣé ní gizzard? Tẹ́ bá jẹ gizzard wa, ẹ ní jẹ mi mọ́. Ẹ fún mi gizzard náà. All right. Èmi ò jẹ gizzard ju ẹja àárọ̀ ẹ̀ gbọ́ngàn ni mo fẹ́. Gizzard.
fẹ́. Okay, má bá yín ṣe ẹja rẹ àtàwọnú ẹ̀gbọ́n tẹ máa gbádùn. Ẹ ṣe gan, ọ má bá yín kó wá. All right, Tolúwẹ̀rí bá lè gbẹ ẹ mú. Olúwẹ̀rí kankan ò ní àbí Tolúwẹ̀rí kankan bá máa appreciate mi. Ọ̀rẹ́, sori bí lady yẹn ṣe wà níwájú mi lẹ́ẹ̀kan yẹn ọ̀rọ̀ Tòkunbọ̀ kan wá sí mi lọ́kàn ni. What about her? Tokunbo is feeling insecure these days. Really? Nǹkan tí o kì í ṣe tẹ́lẹ̀, I don't understand Tokunbo anymore. But why? Kò yé mi, kò yẹ bí pé kí n máa receive call nínú ilé kí Tokunbo máa béèrè lọ́wọ́ mi pé ta ni mò ń bá sọ̀rọ̀, òun fẹ́ mú èèyàn tí mi ò bá sọ̀rọ̀ láwọn nǹkan tí o kì í ṣe tẹ́lẹ̀. Ṣe fẹ́ gbọ́, sori jẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀ torí pé nǹkan tó ń sọ yẹn kò ń ṣe tuntun. Gbogbo obìnrin ló máa ń ṣe. Really? Yeah. Ó mì pé bí ọmọdé náà ṣe máa ń ṣe nìyẹn. Ah, no. Like I was saying. Yomade. -1 lòun náà àwọn tó ń ṣe. Yomade ò kì í ṣe. Yomade bó ṣe ń wo yẹn. Ibi tí mo bá fi sílẹ̀ sí ló máa wà. Kí n máa make call right any day anytime. Kò kàn. Kò rí tèmi rò. Ó wá secured kò ń bẹ̀rù rárá. Ó mọ̀ pé èmi àtòun ẹyọ kan ni wá ojú kan làdá ní. Ká ní Tòkunbọ̀ náà lè máa ṣe bẹ́ẹ̀ yẹn ṣe bínú mi ò bá dùn máa ní dùnnú nínú ilé máa ní fọkànbalẹ̀. Tòkunbọ̀ lè ṣe ìwọ kan láti treat it right since tó ti ní any other girlfriend elsewhere láti treat it right. Ayọ̀ ó mọ̀ mí náà kí ni èèyàn fi máa tẹ̀yàn lọ́rùn tí mi ò fi tẹ́ Tòkunbọ̀ lọ́rùn. O lè má ti ṣètò you know gbogbo obìnrin pátápátá they want to feel secured they want to be assured pé ọkọ àwọn love àwọn. Are you getting me? Wo náà ó mọ mi ní láti fi ọgbẹ́ni sọ̀rọ̀ ó mọ gba nǹkan tó obìnrin fẹ́ even financially obìnrin fẹ́ stand kó dípọ̀ kọ̀ òun take care òun ó yẹ so gba nǹkan tó obìnrin fẹ́ nìyẹn you have to do everything for her tó o bá ṣe fún you know ọkàn tí a náà lè báyà pé ok ọkọ mi o ìkùrọ̀ lálábàápọ̀ ẹ̀wẹ̀ mi àti ẹ̀. Tó bá ti di wípé bóyá insecurity ti ń wà ní inú ilé ọkùnrin àtobìnrin wàhálà ti ń dé nìyẹn. Alright. Àwọn nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ bíi pé kọkùnrin lọ for like 2 days kóbìnrin ti wá máa rò lọ́kùn ẹ̀ wípé ọkùnrin yẹn ti wà lọ́dọ̀ obìnrin mi. Inú ilé bẹ́ẹ̀ yẹn ò kí ń tó nǹkan tó máa ń gbẹ̀ yẹn ò kí ń dáa. I want an happy home. You know what mo sọ fún ẹ advice yẹn ló ń kó ṣe right you just have to do more. Màá continue láti máa ṣe. Tó bá ń ṣe ọkàn máa balẹ̀ o ò tí ì ṣètò ni o ti ṣe àwọn ọmọ àdó ṣì need o ti ṣe. Mi ò ní jẹ́ kí ẹ dààmú òdì torí kíní tí ọmọ ìgbé wa yìí. ṣọ́sà tí wọ́n kéré. Ó kéré èyí tó ń pọ̀ ṣe ó gbà kan gbé wá olóyè ọ kéèyàn sọ pé ẹja àrọ́rọ̀ ọmọ Yorùbá. Ọlọ́run má jẹ́ kó kàn mí lẹ́nu ẹja àrọ̀ ọtún lè ṣiṣẹ́ sílẹ̀ kó mọ̀ ẹ́. àbúrò rẹ̀ wọ́n ń bi èmi pé ṣé èmi pẹ̀lú òun ìjà. ọmọ tí mò ń sọ ṣé Abímbọ́lá wà á lè mú Abímbọ́lá gọgọgọgọ wo ọmọ ẹ mú ti padà sí ó ti jà Abímbọ́ bẹ́ẹ̀ jù. Abímbọ́ bẹ́ẹ̀ o ti mú ọmọ yẹn mọ́ ẹ ti ṣí bad boy lọ́tọ̀ọ̀rọ̀ ó ń ta Abímbọ́. ẹ ká sọ wọn. so bẹ́ẹ̀ ló ṣe mú mọ́lẹ̀. Máyọ̀wá. wọ́n á bí. Ìgbà wo ló wọlé lánàá? Bí 10 o'clock ni ma. 10 o'clock. Aago kékeré tiẹ̀ ló wọlé. Kí lẹ̀ ṣe ń school di 10? À ń ṣe assignment in school. Assignment. Ṣé mo pé ní kọ́ńpúlẹ̀ mi ò kàwé? Má fi nù mí mo mọ̀ jẹ́. Mo mọ̀ tán pé l'assignment ṣe bó ń wọ̀kù ló ń jẹ́ bẹ́ẹ̀. Tẹ máa kó lọ lé tẹ máa lọ ṣe wá láti ilé tẹ máa wá dá padà fún tíṣà láàárọ̀ la.
àbí tó ní assignment kọ́ nìyẹn dáni ló mọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni ma. bẹ́ẹ̀ni ma. group assignment ni mọ́mì. group assignment má fi nù yín mo mọ̀ jẹ́ ìwé ọwọ́ tiẹ̀ dà á tiẹ̀ gbọ́ tìkejì ẹ tó gbé báàgì dání. group leader ni mí so òun ló máa ń gbéwèé mi dání. ẹ̀yin nìkan lè máa kọ́ ní group yẹn tutorial náà ń pè é o ti join cult. rárá o mi join cult o. ìwọ tó ti bẹ̀rẹ̀ sí wálé láago 10 tí mo tún bí ẹ tó tún gbé mi múra tó ló di 10:30 ṣé mo pé láti 10:30 yẹn a graduate á di 12 tó bá yá dago kéékèèké aago kan òru aago 2 ló jẹ́ kí n sọ fún ẹ tí wọ́n bá ti kó ẹ mọ́ rójà níta má mú ọlọ́pàá wá sí inú ilé yìí o má júwe bíbá ìfún wọn pé ibi tó ń gbére o ilé ìyá ẹ ni kò mú wọn lọ. but shut up you are a fool mo ń sọ̀rọ̀ ó tún sọ̀rọ̀ mo dẹ̀ máa make sure pé mo pe màmá ẹ̀ lẹ́nu. anyway ṣé o mọ̀ wípé wọ́n ti mú nepa bill wá. no mi wà wẹ́ o. ó lè wà wẹ́ à nígbà tó kì í sínlé lọ́sàn-án mọ́ ìjàpọ̀ mò ń rìn di ọ̀sán ẹni abíire òrìn o wọ́n ti mú nepa bill dé báwo la ṣe fẹ́ ṣe. bóyá ti bá dé láti school ma. bóyá tó bá dé àbí tó bá dé. bóyá ti bá dé ma. bóyá tó bá dé má jẹ́ kó jẹ́ bóyá yọ bóyá abẹ kúrò tó bá dé ni tí ò bá sówó lọ́wọ́ ẹ̀ bó ṣe ń lọ yìí ń sìn kó yá tètè pé màmá ẹ̀ kó rẹ́mì tówó sínú àkáǹtì ẹ̀. mi ò fóṣì tó rọ mọ̀ pé mi ò lè súnú o èmi ò lè jẹ́ kọjá náà yìí torí tiẹ̀ on top waiting. okay ma. kó yá tètè wá bó ṣe máa wówó tó bá ti dé láti school ó dẹ̀ gbọ́dọ̀ kọjá aago 5. mo ti gbọ́ wọn ó dà wọn. ẹ kẹsẹ̀ lọ tó bá tún wẹ̀ kó wọlé lóru. ó dà wọ́n ma. ó dàbọ̀ my dear ọlọ́run á fún yín lóye ayé yín o. àmà. ẹni ìràn mo ṣọ́ ó ti join cult á ti join cult ó rí pé mo rí ẹ̀ hairstyle ẹ̀ tí ń yàtọ̀ á ti join cult. àbúrò máa rí ó fẹ́ máa kú èrè ẹ̀ tí wèrè ń ṣe tí wọ́n bá máa ṣe wèrè fún gbogbo ọmọ tí sọ fún tí n bá gbọ́ sáàrin ọlọ́pàá ń bí báyìí ìyá ẹ̀ jẹ gbèsè ìyá láyà ẹ̀ ó jẹ gbèsè táàpù kìíní yẹn fún mi wọn bí wọn kàn sọ pé wájú lẹ́yìn tó àwọn ìtẹ̀mí ti jẹ́ wọn yà rẹ̀. ẹ̀gbọ́n brother lọ́dọ̀ ní kété rí sásìkò ẹ ti jáde lọ́n tí ń nìyẹn. brother ẹ̀gbọ́n ẹ káàárọ̀ ẹ ń jáde ni. Daniel kí ló ṣe wá àti sista. kí ni wọ́n ní ó ṣẹlẹ̀ láàrin mi àti wọn ṣé wọ́n ṣàlàyé nǹkan fún yín ni àti pé ṣé nǹkan tẹ́ pè mí fún ni kí ló ṣẹlẹ̀. Daniel mo ti sọ fún ẹ pé tó bá ń bá mi sọ̀rọ̀ má máa ṣe ọba ẹ̀ mọ́ ẹ̀gbọ́n ẹ̀ ni mí o bá àti darúgbó kalẹ̀ yín ò kàn mí I'm your brother your elder brother anytime tó bá ń bá mi sọ̀rọ̀ má máa ṣe ọba ẹ̀ mọ́ ṣùgbọ́n. ẹ má bínú. kí ló ṣe wọ pẹ̀lú sista. broda a dáa fún yín o ṣe rí ọ̀rọ̀ sista mi ó ti wá pọ̀ jù nulẹ̀ kí ló dé pé tí nǹkan bá jábọ́ báyìí wọ́n lé mi ni tí nǹkan bá fọ́ wọ́n tún pariwo wọ́n ní Daniel ni ìyẹn tó ti wá dùn méjì lọ àwọn aráalé àwọn yẹn ló dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ tó máa tún wá báyìí tí wọ́n fi máa fi ẹjọ́ sùn ẹjọ́ mi náà wọ́n máa fi sùn àti mi á tún máa gbè lẹ́yìn wọn àwọn kan tó máa ń dùn mí jù lára wọn nìyẹn. ṣé torí mo kàwé mi ò tí ì ríṣẹ́ tí mo ti máa ń jókòó sínú ilé tàtijọ́ ń wojú ara wa ìyẹn wá ní pé àti mi lè máa ní gọ́ọ̀sì láti máa kó gbogbo ẹjọ́ wọn máa kó lé mi lórí for what I'm old enough to live my life the way I want it. ẹjọ́ ta wá ní o ẹjọ́ ta ni o kàwé ò ríṣẹ́. ẹjọ́ mi náà ni but mo ń try now I'm trying. ọ̀lẹ ló ń bá ẹ jà ṣé mi ò bá ẹ wá iṣẹ́ 2 years ago kí ló sọ fún mi ó sọ wípé o lè ṣiṣẹ́ 30,000 naira tí ẹgbẹ́ mi bá rí iṣẹ́ 30,000 naira wọ́n máa bẹ̀ mọ́ ni ṣe bíbí kan lèèyàn ti ń bẹ̀rẹ̀ lọ sínú ọjà kó lọ́wọ́ ẹni tó ní masters pẹ̀lú wheelbarrow nítorí wípé kò fẹ́ jókòó sílé ó ní responsibilities ẹgbẹ́ ló ń ṣe bricklayer kò ń ṣe kó dùn mọ́ wọn nínú wọn kàwé àmọ́ nígbà tó ti wá ríṣẹ́ ńkọ́ ṣé wọ́n máa jókòó sílé ni ṣé
ṣé wọ́n máa jókòó sílé ni Daniel, you are a lazy type. That is your problem. But ẹ̀gbọ́n ní sùúrù tí bá gbọ́ yín yé dáadáa mo gbọ́ tẹ́ sọ pé ẹgbẹ́ mi ń ṣe bíríkìlà so advice ten try láti fún mi sí ni wípé bí mo ṣe kàwé tó bí mo ṣe jẹ́ graduate kí n máa lọ bá wọn ti wheelbarrow ní garage àbí kí n máa lọ dín pọpọf àbí kí n máa kiri pure water. Ẹ wo ẹ̀gbọ́n tó bá pé ibẹ̀ yẹn lọkàn yín lọ ẹ gbàgbé ẹ̀mí ò lè ṣe I can't do it. Kọ́tẹ́ try láti sun létí ẹ̀rí. Lazy fine stupid boy. Problem ẹ nìyẹn. Kí ló fún ẹ ní assurance wípé ibi iṣẹ́ tó ń dárúkọ yẹn o lè pàdé aláàánú bẹ́ẹ̀ tó máa wá fún ẹ níṣẹ́ tó máa wà up to your status tó máa fún ẹ níṣẹ́ gidi àmọ́ nítorí pọ́ọ̀lẹ́ ni ẹ ò ní kan ṣe ẹ̀dá tí ò bá dẹ̀ ti wá nǹkan kan láti máa ṣe oríṣiríṣi nǹkan la fi máa lọ bí orí tí sísá fi lọ ẹ yẹn bí orí táwọn ará ilé fi ń lọ ẹ but kò kí ń ṣẹ́jú ẹ nítorí pé ilé ọ̀fẹ́ ló ń gbé omi ọ̀fẹ́ ló ń lò iná ọ̀fẹ́ ló ń lò wọn wá kanlẹ̀kùn ẹ kí wọ́n sọ pé kó wá sanwó lọ́màn problem tó ní nìyẹn ká ló ní responsibilities ni o ò ní sọ wípé o ò lè ṣiṣẹ́ 30,000 naira o ò ní sọ pé o ò lè ti wheelbarrow ṣé o fà ìjà tó ti wheelbarrow lọ ni down wá gbọ́ tèmi tó bá ti mọ̀ wípé ìwọ náà ò lè máa kú nílé láàárọ̀ bí mo ṣe ń kó yìí mo ti ń bá tèmi lọ báyìí kó máa padà dé lálẹ́ tó lè wá kan ṣe kan Daniel má ever dé ilé mi fún anything mọ́ ṣùgbọ́n. Yes. Brother kí láti fà tó ti wá tó yẹn báyìí kó tí lè tó gbó. Daniel tí o bá ti ṣe nǹkan tí mo sọ fún ẹ má wá sílé mi fún nǹkan kan mọ́ now get out from my house. Brother get out. ẹ try láti understand. Get out Daniel. máa lọ fún kí ló dé gbèsè tó mọ ẹ ti máa ń ṣe nǹkan bẹ́ẹ̀ ti máa ń láìka máa ṣe rẹ̀ gbójú ẹ bóyá ti wà lọ plan torí pé oníṣẹ́ lọ máa pòrò lórí ẹ wo idiot ọwọ́ idiot ọwọ́ wèrè ta ni kó má máa ṣe náà ló tún ṣe ṣe kí ló ń ṣe ọmọ ìbá ìtòrí Ọlọ́run. Oh my God. wà ọ̀rẹ́ ṣáfẹ́ mọ mi kú sí ìwà ẹni mo lè fún wa lọ́tì. ọtí. Bami o ti gbàgbé pé sista like ọtí. ẹ̀sùn èmi rántí gbàgbé rẹ bá ti ń jí mi ti pọ̀ jù jàre. eléyìí náà jọ náà ó jọ white táwa mú yìí. Ahora vamos a ver acá. Olha daí. Peguei cerveja. Èmi ni mo ránṣẹ́ pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. Yorùbá ní àjọjẹ ò lè dùn téèyàn kan ò bá ní. Ayọ̀dèjì nítorí tí ẹ gbogbo ni mo ṣe ránṣẹ́ pé àwọn tó kù. Èmi kí ni mo ṣe? Ó ṣe mí nítorí ọ̀rọ̀ ìyàwó yìí náà ni. Ẹ wá ṣé ọmọdé lẹ pé ara yín ni ẹ kì í bára yín sòótọ́ ọ̀rọ̀. Gbogbo wa la mọ̀ wípé ọmọ gidi ni Désiré. Kí ló wá tún dé kí ló ń dúró dè? Sister, èmi àti Bámiṣìbá sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Nǹkan tí Dèjì wá rí lọ́bẹ̀ tó fi wà rọ́wọ́ ìyẹn ni kò yé wa. And Dèjì tí ò bá tètè wá kan fi ṣe kan má jẹ́ kó fọ́ ni tó bá find out pé ọmọ yẹn ti bẹ́ lómi lọ. That's just it. Ẹ gbọ́ ọ̀gbẹ́ni Ayọ̀dèjì ẹ kí lẹ tún dúró dè. Oh sister, ṣe rí ọ̀rọ̀ ìyàwó ìṣeré jù báyìí. Àsìkò ní gbogbo nǹkan and àsìkò oríkàlùkù kò ní tàsí ẹ̀. Nǹkan kan tí mo mọ̀ ni pé very soon màá ṣe nǹkan tó tọ́. Very soon iná ló ti ń sọ láti láti ìjọ wo gangan wá ni very soon fẹ́ dé o ìjọ wo gangan ló máa dé. Tó bá máa péyàn ní àbí fún rárára ó máa yẹ kó pa fún ẹ mọ́
ẹ tètè wá nǹkan ṣe sí ìgbà wo lọ bí òrèrè ẹ bá sọ̀rọ̀ ni ẹ̀yin ọ̀rẹ́ ẹ bá sọ̀rọ̀ o. Sister ẹ má bínú mà ṣe ní agbára Ọlọ́run àwa fúnra wa ń ṣèlérí fún yín pé a máa bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ láìpẹ́ láì jìnnà ó dẹ̀ máa mú yàwó wálé tó máa fẹ́ ní ṣùlọ́kà ṣe ti gbọ́ ẹ fọkàn yín balẹ̀ máa má bá sọ̀rọ̀. ẹ̀yà bá sọ̀rọ̀ ni o. Máyọ̀wá ń kọ́ ma. kò sí ìdí láti sọ. Sister a ti fẹ́ máa lọ nìyẹn. Hello. Máyọ̀ báwo ni? Ibo ló lọ tí mi bẹ lọ́dọ̀ sista? Wọ́n á lọ́dọ̀ sista báyìí náà. Sista dẹ̀ sọ pé o jáde. Okay. But ṣé o gbàgbé pé next week ni birthday mi? As in birthday mi next week. Nǹkan tó bá ṣẹlẹ̀ ni pé mo ní láti rí ẹ before ọjọ́ ẹ o get it because mo ní àwọn ọṣẹ kan tí mo fẹ́ràn. Alright. Kó pè mí. Ṣé nǹkan tó kàn lélẹ̀? Dèjì, ṣé nǹkan tó ń kàn lélẹ̀ ládùúgbò gbogbo ọ̀rọ̀ tí sista bá wa sọ nínú ilé? Ṣé ọ̀rọ̀ birthday ló ń kàn? Kí lẹ fẹ́ yẹ kí n ṣe? Ṣé nǹkan tó ń try láti sọ fún mi sí ni pé kí n má ṣe birthday? No, nǹkan tí sista bá wa sọ nínú ilé wà important ju nǹkan tó ń sọ ìlú kò sẹ́ni tó sọ pé kó má ṣe birthday kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀. Anyway, tí o bá ní better things láti bá mi sọ, màmá gbọ́n gbà yín. No, o ní láti fi wá sí lórí ìdùn máa lọ náà. Ọ̀rẹ́ simple now. Ayọ̀dèjì, ṣe gbogbo wọn tó ń bẹ́ẹ̀ sọ ẹ̀ olówó important jù. Ó ti yẹ, sister ti sọnù lé now and you need to listen to her. You need to get married and be responsible. Kí ni nǹkan tí ìwọ náà bá mi sọ? Mo sọ fún sista nínú ilé lẹ́kọ̀ọ́, mo sọ pé tó bá tó àsìkò, màá ṣe nǹkan tó tọ́. Ìgbà wo lásìkò bá dé? Yes, ìgbàgbọ́. Ìyẹn ò dẹ̀ ká yé mi. Let's join him. Gaza. Kí ló ṣe tó take time láti ṣí gate fún mi? Mo ń ṣèkan níbi ẹgbẹ́ ọ̀dọ̀ mi bẹ́ẹ̀ ni sà. Kò ṣe ń gbà ẹ̀ ọ́. Ilé. Ìyàwó mi ńkọ́? Wọ́n ní sà. Sweetheart. Julio. Oh, sweetheart. Báwo ni jẹ́? How are you? I'm fine. I'm good. Báwo ni? Oh, okay. Go wrong there. Mo tẹ̀ sí ẹni. Àpòlẹ̀ rẹ̀ tóbi.
Sorry, dear. Wake. Báwo ni iṣẹ́ lónìí? Oh, fine, but what's stressful? Yeah, sorry. Ó kàn jẹ́ pé tẹ́lẹ̀ ọba ti dé ibùsọ̀ ẹ̀ kò gbọ́dọ̀ dúró ni. Lóòótọ́ ni, but bí ibùsọ̀ bẹ́ẹ̀ kan wò ó bá dé ibùsọ̀ kò dé ibùjókòó. You are still very young, you. You know what? Wàá fi irun dúdú ṣiṣẹ́ kó o lè fi irun funfun jẹ gbádùn ẹ̀ bẹ́ẹ̀ náà ṣe máa ń sọ, you know. Irọ́, I disagree. Yeah, torí pé o lè fi irun dúdú ṣiṣẹ́ kó dẹ̀ lówó náà. Òótọ́ ló sọ lóòótọ́ ni. Ọ̀rẹ́ mi gan. Anyway, báwo ni business tiẹ̀ náà? Oh well, business but kò bad, ó wà okay. But ó likely pé mo máa ní ìdówó next week. Money next week. Ìyàwó mi. Ọkọ mi. Ìyàwó mi. Kí ló dé tó jẹ́ pé ẹyẹ létí ẹ kò mọ̀jú mú wá lọ lójoojúmọ́? Bọ́ ọkọ mi, mo sọ pé ó likely pé mo máa ní ìdówó ní next week. Ó likely kí n ní ìdówó ni mo sọ. Mi ò ṣàṣọ pé mo ní ìdówó mi ìdẹ̀ tí sọ pọ́wọ́ ẹ̀ ni mo ti fẹ́ gbà. Tí next week yẹn bá dé sí àwọ̀ wẹ́n tó ti fẹ́ wá gbowó. Ẹ jẹ́ ká ṣe jẹ́ kí next week dé náà. Èmi ló ń pòwe fún. Oh, that reminds me. Something was bothering me on my way home. Kí ni? Yeah. Faculty Yemi. Tokumbo. She feels insecure in her marriage. And why is that? I don't know. And Ayodeji, you know, go propose this city. So I asked myself, wait, we're doing fine. We're living happily. Wait, she sure pé nǹkan wrong pẹ̀lú wa ṣá. Oh well, mi rò pé nǹkan wrong pẹ̀lú wa, àbí? Yeah, part one there. I mean our marriage. Okay. Let me ask you directly. Aliyah, are you happy in this marriage? Of course, yes. Irú béèrè wo nìyẹn? I love you. I love my home. Kí ló tún kù? Tí bá ti nífẹ̀ẹ́ ó ti tán. I'm enjoying it. Okay. Ọkọ mi, wo, àwa méjèèjì ò mọ̀ ṣe o. Àmọ́ wọ́n ní ìmọ̀ràn ara ẹni báyìí, òun ló ń lékè ọgbọ́n orí ẹni. Yeah, ṣé wọ́n mọ̀ pé ọlá ìjìká ti ẹlẹ́wù tèmi ń jẹ ni? Because I am not perfect. Nǹkan tó jà jù ni love, trust and understanding. Tí olólùfẹ́ méjì bá ti ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí, wọ́n ti kó gòun gbogbo já. Àwa méjèèjì dẹ̀ ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. So, kò sí problem láàrin wa. We are good. Ṣọwárí ti Tòkunbọ̀. Má jẹ́ wípé ọkọ ẹ̀ ní iṣẹ́ díẹ̀ tó fẹ́ ṣe nìyẹn. Odò tó fẹ́ gbégi níbo ni. Ó yẹ kóun náà mọ̀ pé ṣẹ́ra lọ́run ṣe ó mọ̀ra wọ́ very now. Oh well, mi ní kò try best there. But máa ní láti put more effort, you know. Ṣọwárí dọ̀rẹ́ yín kẹta. Ayọ̀dèjì. Àdúrà la máa gbà fún kí Ọlọ́run kó mọ̀ ṣe lórí ọ̀rọ̀ ayé. Àmín. Oh, you know what, darling? Wàá bá mi lọ sókè yẹn sìn. Change, shower, go on the job. Of course, I can't wait to eat you because we are happy. Okay, baby. We are happy. Yeah, we are. I need to change. Trust me. Okay, Tokumbo. Aida. Oh, sùn. Yes. Ó ní nǹkan kan tó ń ṣe mí tí ó jẹ́ kí n sùn. Kí? Kó tó di wípé mo marry rárá ni mo ti máa ń gbàdúrà sọ́lọ́run
wípé ìdùnnú ni mo fẹ́ fẹ́ níyàwó. Tókunbọ̀, kó tó di pé mo propose láti fẹ́, mo lérò wípé ìwà àti ìṣe mi ó tẹ́ lọ́rùn ló ṣe accept láti fẹ́ mi. Ìwà àti ìṣe tiẹ̀ náà tẹ́ mi lọ́rùn ni mo ṣe propose. Tá bá wá rí àwọn ìwà kan tí mi ò kí ń wù tẹ́lẹ̀ kó tó di pé mo fẹ́ tí mo wá wù sí tí ó tẹ́ lọ́rùn, pè mí kó sọ fún mi, I am your husband, call my attention to it. Tókunbọ̀, mi ò ní fẹ́ kó máa ro ìròkúrò bóyá obìnrin kan wà níbi kan tó lè gbà mí lọ́wọ́ ẹ̀. Tókunbọ̀, you are a beautiful lady. Ìwọ ò rò wípé ọkùnrin kan kàn lè dédédé kó gbà wọ́ gan lọ lọ́wọ́ mi? Yes, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Nǹkan tí ó wà important òun ni trust. I love you and I trust you. Kò sí obìnrin kankan tó fẹ́ gbà mí lọ lọ́wọ́ ẹ̀. I'm contented with what I have, and what I have is you. Ọkọ mi, gbogbo nǹkan tó sọ pátá ni mo gbọ́. Ó ti sọ́nù mi. I love you too. Are you sure? Yes, ìfẹ́ mi. Very, very sure. I want to sleep here. Baby, are you not sleeping? I want to sleep here. You want to sleep here? Yes. Fola, it's late already. Go back to your room. No, Daddy, I want to sleep here. You want to sleep here? Yes. Yeah, come on, do my So, nǹkan tẹ̀mí sọ fún ẹ, òun ni wípé tí bá bẹ gba kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ chief, bíntín ni nínú orí ọlọ́run. Ṣùgbọ́n mẹ́rin rí ta ti ṣoore fún tó jẹ́ pé ibi náà máa fi san. Tí bá mú ẹ débẹ̀ má lọ jojú mi ń bẹ̀ o. Ẹ wò, mama, ilé ìmọ̀ ní dáadáa lọ. Àmì èyí tí máa ń bọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ wípé ìyá láàánú mi. Ẹ fọkàn yín balẹ̀ mi ò lè kojú yín jẹ́. Ẹ fọkàn yín balẹ̀ ẹ sórí yẹn fún mi. Ẹ ṣe fún mi tán fáínálì. Kò dúró lọ́wọ́ nǹkan tèmi máa ṣe fún yín. Ìwọ gbàgbé ń pa ẹ̀gún tèmi ẹ̀ ní mọ ibi tèmi ti ń gbẹ̀gùn jẹ tèmi pẹ̀lú gbogbo connection yẹn. Nǹkan tèmi kàn ń sọ fún ẹ ní pé tẹ bá ti fẹ́ gbàrún yẹn bàbá yìí tẹ máa ń ṣojú àánú. Tẹ bá ti yó tán ẹ máa ń dọkọ mú nígbà lọ́wọ́ ni. Ìwọ tó. Torí pé ẹ̀mọ́ mi ni tí bá bójú yín jẹ́ káyé mi bàjẹ́ fáínálì. Kò yẹ kí n bẹ ṣàmì sádùá yẹn náà bọ̀ sínsò tí ní káyé ẹ bàjẹ́ ni tó bá dojú mi o. Ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ náà ni. Torí ìgbà yẹn ní nǹkan kò ní lé ẹ̀ sìn tí wọ́n máa sáré kiri elder skelter wà á máa sáré bí kí lórúkọ Ben Johnson àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tó rán ẹ ń ṣẹ́ ìjọ tó bá yẹ kó sanwó chief make sure kó sanwó ẹ̀ tó bá ní Thursdays ló ń fẹ́ máa gbowó sanwó ẹ̀ Thursdays tó bá ní Tuesdays ní sanwó ẹ̀ Tuesdays tó bá fẹ́ jù ẹ̀ sùn ní ayé ẹ̀ tó ní kó bàjẹ́ ẹ̀ máa bàjẹ́ láàsì náà ní. In 20 use me stole my name.
Ìwọ ni ọ̀rẹ́ ọmọ mi àbí? Èmi náà ni. Ẹ̀yin náà máa ń wá bí? Àbọ̀ wa gba tẹ́gùn mọ́. Abẹ́ wá ṣe tutorial. Ẹ wá gba tẹ́gùn láti odidi campus ní. Afẹ́fẹ́ tó gbóná ló máa wà lọ́hùn yẹn nìyẹn. Ẹ pẹ̀lẹ́. I respect you, ma. Mo tiẹ̀ láìkí nǹkan tiẹ̀. Ó tún ní káràkítà. Mọ́mí. Ọmọláàbí. I respect you, ma. Ẹja yorí ní ẹ pẹ̀lẹ́. So, mo ṣe fẹ́ sọ lọ. Students ni wọn. Láti òdìdí campus nìkan náà wà gbàtẹ́fẹ́ ń bí báyìí. Ṣé inú oven náà wà nìkan ti ń bọ̀? Ẹni ìwé ṣá. So, tójú bá ti yẹ jù, láì kó yẹ o. Ẹ fọkàn yín balẹ̀ mi ò lè bójú yín jẹ́. Àti jẹ́nẹ́dẹ̀ tìpọ̀ àbí báwo lẹ́yìn Yorùbá ṣe máa ń sọ ẹ̀. Gbogbo ìwọ̀n tí náà wà lọ́ra wọn. Gidi gan. Má wá. Ó lọ fẹ́ gbé mi pa ni. Abo la fẹ́ rí. Ó rò pé mi nílé ẹ. Ó fẹ́ kí mi àbí. Ó yá reverse padà bí mo ṣe ń wọ̀ ẹ́. During school hours. Tí n bá pè ẹ́ padà ó fẹ́ kí mi kẹ́. Àbú fẹ́ kí mi tẹ́lẹ̀ ni. Kí ló wá ṣe ń bí? Ó wá ṣe group discussion. Àbó wá ṣe group assignment tàbí tutorial ló wá ṣe. Àbí ìwọ náà wá gba fẹ́fẹ́. Bóyá oru dẹ̀ ló wá gbà ń tiẹ̀. During school hours. Kí ló ń ṣe ìwúbí báyìí? Mo ti fura sí ẹ ti pẹ́ mo dẹ̀ ti máa ń sọ fún ẹ. Nísìnyí mo ti mú ẹ red handed. Àbí kò yẹ mo máa lè sọ fún màmá ẹ tí bá ti rí. Màmá, wàhálà yín ti ń pọ̀ jù o. Wàhálà yín ti ń pọ̀ jù fẹ́mi. Ṣáṣẹ̀ ní kí wọ́n máa gbé nílé ọ̀rẹ́ mọ́ sí èèyàn ni. Ẹ dẹ̀ máa ṣe oyòṣò kiri táwa gbọ́mọ wá náà àwọn arànjú kiri ni. Èmi nìyẹn o. Ẹ gbàgbé yẹn. Ẹ dẹ̀ máa tẹ́ ẹ ìwà yẹn. Àwọn ìyálà ìyá ẹ náà máa tẹ́. Ìyálà ìyá ẹ. Èmi ló bá wí yẹn o. Èmi ò mọ o. Àníkọ́ sanwó náà. Onírówó náà san. Àníkọ́ sanwó kọ́kànga. Onírí san. Owó ẹ̀kọ́ tọ́lẹ̀. Onírí san. Àṣèré àrẹ àṣọ máa ń gbóbìnrin wá sí bíbá ìṣe ló bá yá wà ló ń ṣe tutorial. Kí ló kàn yín bẹ̀? Kí ló kàn yín ní? Ó tiẹ̀ dábẹ̀. Ṣáà ní sùúrù. Ṣebí mo fẹ́ lọ rí ilé tẹ́lẹ̀ ni. Kò ń ṣe nǹkan tó yẹ. Èmi. Àgbà bẹ́ẹ̀ o, àná yìí. Bẹ́ẹ̀ ni ẹ dákẹ́, ó máa bàjẹ́ o. Ṣé òun pápálàgbà ló ń bá sọ̀rọ̀? Abẹ́rẹ́ ohun ẹ̀mí tẹja o. Kí ló kàn tẹ̀yìn bẹ́ẹ̀? Yín apá rí wèrè wọlé léyìí. Gbọ́dọ̀ ti lélẹ́yìí. Àlejò mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àbí? Kí ló kàn mí? Má wọrí ara ẹ o. Mo lè máa ṣó yín ni. Ó ti gún yẹ bílẹ̀. Ṣé mo gbọ́bìnrin dání ọ́ láti fi mí pa? Jẹ́ kó fi mí pa. Ṣé òun kọ̀ọ̀kan làgbà ni wọ́n? Adúlọ̀ ṣáà máa wòrán tiẹ̀. Ìbílẹ̀. Èmi náà ló bá ìyá aláàmú ti wá lélẹ́yìí. Àwọn ọmọ yìí. Tó mọ ìlú. Ẹ fi mí lẹ̀ o. Yẹ ẹsẹ̀ ló ìyá Máyọ̀wá. Báwo ni? Ìyá jẹ́ mí lẹ́rìí mi ò rí rẹ́rìí. Máyọ̀wá gbá mi létí lójú gbogbo ìwọ níta gbangba. Nítorí bó ṣe nǹkan tí ò dáa mo jẹ kọ́rẹ́ tiẹ̀. Mo rí Máyọ̀wá níbi tí ọ̀rẹ́ ti ti rí ní during school hours. Mo dẹ̀ bá wí ṣe máa ní Máyọ̀wá lù mí ó sì lù mí lọ́wọ́ báyìí o. Máyọ̀wá lù mí lọ́wọ́ báyìí o. Ifá bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ yìí ṣe ló daṣọ mọ́ mi lára. Ó lè faṣọ wọn lẹ̀. Ṣé òun kọ́ àlàgbà ni wọ́n ni? Ṣoṣo tí àwọn tó ń gbà mí lọ́wọ́ ẹ̀ wọ́n ṣẹlẹ̀ dáadáa nípa lọ́wọ́ ẹ̀ ni o. Àwọn tó ń gbà mí lọ́wọ́ ẹ̀ lọ sọ̀rọ̀ yẹn o. Yẹ wá yọ wá. Yẹ wá kí sọ̀rọ̀ ni mo sọ̀rọ̀ mu. Pàbí ọ̀ẹ́. Mo kú ọ. Lábẹ́ sọ̀rọ̀ létà. Mama. Ìwọ àbálàrú rẹ̀. Bátúwà lórí yẹn season film ni òní ìwò tán. Ó fi ìgbógbọ́n. Màá sábẹ́ ẹ pé yàrá ìyá ẹ̀ tí mo pè yẹn. Gbogbo tó mi èmi lèmi bá ẹ sọ̀rọ̀ lójú àwọn ọ̀rẹ́ ẹ̀ òun wọ èrè. Èmi ò mọ bá ilé parọ́ gba gírámì báyìí ṣá. Ó lè fi ẹ nìyẹn, ó ti rí wo nìyẹn. So ẹ kọ́ ọmọ tí mi ẹ lọ ń rò mí lórí fóònù àbí. Ẹ fóònù kòkò yá ẹ fẹ́ràn ni mo Mo ti mọ̀ nǹkan tí máa ṣe báyìí. Àwọn àgbẹ̀ tó kúrọ́ nù èmi pẹ̀lú ẹ̀. Mo ti gbọ́. Mo dẹ̀ ti sọ fún mọ́mísí mi náà, mo ní mi fẹ́ gbé lọ́dọ̀ yín. Wàhálà yín ti pọ̀ jù. Gbígbé lọ́dọ̀ yín gan ò yàtọ̀ sí pé èèyàn ń gbé ń ta. Ó sọ pé mi fẹ́ pósítẹ̀ ọlẹ̀, oṣù mi kò sí ìyàn gan gbogbo ilé kọ̀ ní yamayama. Ẹ̀sùn àwọn máa pọ kúròsì òṣì kiri ńlé. Tí adìrẹ bá kọ́lé wèrè ò ní wá gbélé mi. Ẹ wò owó lé yẹn wá sánmọ́. Wọ́n bí aláyẹ rẹ̀. Owó tọ́lẹ̀tì mi sánmọ́. Wọ́n bí aláyẹ rẹ̀. Èmi kò fẹ́ nu lẹ́yìn mọ́. Ìyá kan tí ọmọ ń ta gbó.
èmi nìyẹn o. mo dẹ̀ tí wàá mọ̀ nǹkan ni máa ṣe fún yín ṣe bẹ́ẹ̀ ń pe kọ́ọ̀tì kiri ẹ̀ ń pe kọ́ọ̀tì kiri ilé àbí màá ṣò yín lé yẹn. ṣe o ti ìjọ ìjọ ẹ̀ ni mo jọ èmi àtàwọn gúúsù mi ẹ̀ bẹ́ẹ̀ kú. ó tún ti bí àmì sí mi. ẹ jẹ́ ká lọ jọ lọ́dún làwọn ìyàwó rẹ̀ ẹ lè lọ má bí ti bí ọdún sẹ́ẹ̀ má bí mi ṣe yìí. ẹ̀yin náà bẹ̀rẹ̀. ẹ bẹ̀ kú àtẹ̀yìn náà àtẹ̀yìn náà. ìwọ náà máa bọ̀. ẹ̀wọ̀n ẹ̀mí tún ní ó ti lọ pa àwọn court boys wa. àtẹ̀mí bá bí o báyọ̀ wá sí ní kí n bá sùn lẹ́bi lálẹ́ yìí o. Ọlọ́run máa pa àwọn gúúsù òun wọ́n kó bá gúdọ̀ tún méjì wá. bí o máa mọ ọjọ́ jẹ́ bá gúdọ̀ tún. ó ti pa àwọn ọmọ kóòtù ẹgbẹ́ tó bá ti rí bí gbogbo wọn ṣe múra. tèmi bá mi lẹ́yìn o mi ò lè súnlé mọ́ o. lórí pé mo ṣe yín lóore ìyá máyọ̀ wá. mo máa kú mo dárò ilé ẹ̀ máa sùn lálẹ́ yìí o. kò burú mo ti gbọ́ mo ti gbọ́ dàgbọ́. orí yìí bú. ẹ̀yin náà máa ń gbé àwọn ọ̀tún àgbà sílé náà. irú ọmọ ọ̀rẹ́ mi. ìyá ò fẹ́ kó rìnrìn kúrìn náà ló ṣe ní pé kó wa máa gbélé mi ló ṣe fà kúrò ní hostel campus wọn. ṣé ṣọ́rọ̀ tí mo sọ yẹn ti pọ̀ jù wípé during school hours kí ló wá ṣe ń lé ọtí. ọmọ rẹ yín ló ń dára. ṣé èyí kó lórí burúkú lélẹ̀ yìí. ó mọ ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo kan bíi ẹsẹ̀ àti àlá ọmọ àti òru. torí ìyẹn ó ń sọ ọ̀rọ̀ sí èmi ó ń sọ̀rọ̀ sí mi. ẹ̀gbọ́n kan tó sọ fún mi sí ó lè mi apárí. ẹ wo mú wèrè bí gbé. ó wà observant. ó wà observant. wọ́n bú ilé bu ara. sọ́ọ̀rì tiẹ̀ náà parí. orí mi ò pa wọlé àbó jẹ. òun náà ni mo ló wà observant. ilé ẹgbẹ́ orí bí mo ṣe tí ìfọkàn pé ẹjọ́ tí wọn náà bá mẹ́ẹ̀sì pẹ̀lú mi ọlọ́pàá ni máa pè. ẹgbẹ́ ọlọ́pàá dùn yẹn lọ òní bọ́nú ẹ̀ láíláí ó ti wà yẹn kò lè bọ́nú ẹ̀ lọ́wọ́ yẹn. so tó bá di ìrọ̀lẹ́ ọ̀la wàá wá pàdé mi nígbà yìí so èmi àti bá chief sọ̀rọ̀ màá wá mú ẹ lọ sọ́dọ̀ wọn tó bá pẹ́ jù títí ọ̀túnla mo mọ̀ pé kọ́kọ́rọ́ yẹn máa lọ́wọ́ ẹ̀. but tó bá ní thursdays ni kò máa sanwó máa ẹ̀ kówó ẹ̀ yẹ o o ṣáà ti rí sáǹpù tí mo lè ṣe é sì ni ṣe fàájì ẹ lọ ti ẹ. o tiẹ̀ ṣe bó ṣe bá mi sọ pé kó kaṣọ mi lẹ̀ lọ. sweetheart ọjọ́ mẹ́ta tí n fẹ́ lọ l'Abuja yẹn ó dàbí ọdún mẹ́ta lójú mi ni but mi ò ní choice a ṣáà máa jẹun àbí. Oh well, to me ọjọ́ mẹ́ta yẹn ò ti pọ̀ jù àmọ́ nǹkan tó ṣàbá lọ wọn ni kò jọ torí Ọlọ́run kò kọjú mọ́ kó wá ṣàánú mi torí Ọlọ́run o ẹ má jẹ́ káwọn ọmọ Àbújá gbé ẹ lọ kọ́ má gbọ̀kọ́ lọ́wọ́ mi kọ́ má kọjú mi sóòrùn alẹ́ ẹjọ́ o. àti wọn adìyẹ fọ́ ní gan káwọn ọmọ Àbújá má gbọ̀kàn yín láàrin ọjọ́ mẹ́ta ń bo lọ́n lọ l'Àbújá ńlẹ̀ bẹ́yìn tó máa ń pọ́n wá ń lọ sọ́nà tó jí nǹkan. ṣóun gbọ́ nǹkan tábìlì rẹ̀ sọ má wọ̀rí makàn báyìí òun lóye okùdí àtòkùn ẹ̀wà tó mọ bó ṣe ń rí lára. kò parọ́ náà tí n bá lọ fún 2 months nǹkan kí ló fẹ́ ṣẹlẹ̀. ó máa lè díẹ̀ o ok. kí ló fẹ́ ṣẹlẹ̀ see my love wo sórí ọmọ Àbújá tó máa gbà mí lọ́wọ́ ẹ̀ ó máa try ẹ̀. wọ́n á dẹ̀ try wọ́n á gbìyànjú. ó máa ṣe wàhálà gan o. wọ́n á try gan. ó gbọ́n kan tí Yorùbá máa ń sọ ni wọ́n ní láìkó ègìrì a kì í fa awọ ẹ̀ ṣe gbẹ́dú. yeah wọ́n ní ẹnìkan kì í fa awọ. You are right. Okay, babe. I love you so much. I love you too, darling. Nobody can take your place in my heart. Amen. Ma sọ d'àdúrà ni. Àmín. It's late. I'm just Okay, madam. They're good girl. Yes. All right. Sweetheart. Well, only help me by. How? It might say my jealous airport and sing. Okay. So, I might be motor bowling, and when I'm coming back, to go have a party. Oh, that's true. No problem. Because the last time I passed my life. Okay. Okay. Mark below your phone. Mark below your phone. No shit. I don't drive much to relax.
Hello, baby. Hello, dear. Báwo ni? Oh, okay, Jare. So far, so good. Àdúrà ṣeun. Mo ní kí n sọ fún ẹ pé meeting ta lọ fún Abuja wọn ti cancel. Ṣé ẹ ti tò ṣe tán náà yẹ? Wọ́n ń gbé bọ̀. Down. Wọ́n ti cancel ẹ̀ torí ẹ̀ ni a ti pa àsìkò lálẹ́ ṣá. Èmi àti Délé náà ni. Oh, yeah. Baby, kí ló máa jẹ báyìí kò máa sí nǹkan kan lè àbí ìwà àṣà láti get nǹkan kan bọ̀ tó máa ń bọ̀rọ̀ náà. Oh no, I'm not. No. Mi ò wálé. Why? No, kò sí nǹkan kan. Kó tó ṣẹlẹ̀ ni pé àárọ̀ ọ̀la ní another meeting ní 7 a.m. So àwa decide pé káwa hotel kan tó close mọ́ that fẹ́ ṣe meeting yẹn. So ibẹ̀ la sùn sí. Oh, that's good. A ṣì wà ń bá àgàn àti ìwọ̀nù room. Yeah, we're fine. Ẹ bá mi kí Délé. Take care of you then. Alright then, no problem. She go. Alright, love you so much. I love you too. Alright then, good night. Mo ṣì lè pẹ́ kí n tó sùn. Kò sí wàhálà. Alright baby. Ha! Tèmi ò bá bá mi lẹ́nu. Hey! Bàbá mi lónìí. Tókunbọ̀ náà ló ń pè. Hello ìyàwó ẹ̀. Yeah, èmi àti Ayọ̀ ṣẹ̀ṣẹ̀ débí báyìí náà sí ni. No, I desire láti lodge sí hotel tó wà close to ibi tá a ti ní meeting lọ́la so that a lè tètè débẹ̀ because it's late already. So tí mi ò bá pè ọmọ kó má pè mí. O ti wá dé sẹ́kọ̀ọ́ nìyẹn wá dé jẹ́ kí n mọ̀ pé o ti dé o tún wá dé o wálé ẹ tún fẹ́ sọ̀tẹ̀ o ẹ ṣàrọ̀ra o ẹ rọra ẹ rántí pé níyàwó àtọmọ́lé. Báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà? Báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí? Ṣé bí ọkọ ló yẹ ṣe pé ìyàwó ẹ̀ tán lẹ́gbẹ̀ẹ́ mi? Sì tí ò fún ní wàhálà tí ò fún ní problem tí wọ́n máa ń fún mi. Why are you like this? Kò já ń pátá adákẹ́ má fọ̀hún ní àmọ́tẹ́ni tó ń ṣe èmi tí mo dé. láìmẹ̀ tí mò ń sọ̀rọ̀ tí mi yé mi kò ṣàrántí pé oníyàwó àtọmọ́lé àbí tí mo sọ yóò ti pọ̀jù ẹnu mi lọ àbí mi ní right láti bọ́kọ mi sọ̀rọ̀ ni. All right ma, wo aago. Few minutes to 12 a.m. Òru. Ọmọ kan pẹ̀lú èrò ìjú ọkùn ẹ̀yìn mo ń bọ̀ lé. Ẹ má wálé o èmi náà bó ṣe ń sọ̀rọ̀ mo ti wo táìmù dẹ̀ rí pé ọjọ́ ti lọ torí ìgbà yẹn ló máa bọ̀ ń sìn nìkan máa ṣẹlẹ̀ lọ́nà lọ́ọ́ máa níyàwó ẹ̀ torí kò pẹ́ sìn. ìgbà ilé máa sọ pé ẹ máa mọ́bìnrin lájẹ. Ṣé hold on kò bọ́ máa sọ̀rọ̀? Take care, Daddy want to talk to you. Hello, Daddy. How are you? Why are you still awake? I couldn't sleep. Why? You know you are going to school tomorrow and early to bed. Early to rise. That is my baby. Now give the phone to your mom. And go to your room. Chide. Hello. I love you. I love you. I love you. Ẹ fi kàrà mọ́lẹ̀. Yín ò ní kẹ́ má gbé nǹkan gbẹ̀yìn wa. Táyé ẹ bá yọ. Dàrú. Yes, we are. Let's sleep. Time ti lọ. Daddy ẹ wálé. Stop playing this game. Let's go. Let's pray. Wàhálà ẹ ti pọ̀ jù. Tó bá gbọ́ nǹkan tó sọ lórí fóònù ló sọ. Ó mọ nǹkan tó ń bá mi sọ ni. Ó ní mo gbé obìnrin wá síbí báyìí. Obìnrin mi ìbáwí o mi ìbáwí rárá ó mọ̀ pé nǹkan tí èèyàn bá like tó máa jẹ́ tí èèyàn máa tọ́jú ẹ̀ dáadáa ni mo fẹ́ kán gbà ẹ̀ mú un lọ́wọ́ nímọ̀ wọn tó ń ṣe. Wàhálà Tókunbọ̀ ti pọ̀ jù. Ìbáwí o. Ìbáwí rárá. Ó yá na my brother. Báwo ni? Ẹ káàbọ̀ ọ̀nkú. Ṣe ní credit. Ó wà. Ó mọ̀ pé ọ̀ràn network. Ọ̀ràn network náà wà ní ọ̀sán.
Kò fún mi ní eléyìí tó bá wà bèrè mu. All right. Ẹ kálẹ̀ sà. Báwo ni? Ẹyin tèmi. Ẹkùn. Pàdé ẹ̀. Ẹkùn. Ẹyin guys kílẹ̀ ń ṣe bí? Jọ ibo ló ti jáde? Ẹ gbà sá. O ṣe gan. Máa ẹ̀ ó yà òun là ibi oúnjẹ là ń dún lè. Ẹ wọ́n náà wá ṣe. Ibo ló ti jáde? Mo wá relax bí ni mo ní room bí. Sọ nǹkan tó ń ṣe ní hòtẹ́ẹ̀lì kó sọ fún wa. Ẹ máa wo àìtètè mólé ò lè mú lóko. Kí ni ẹ̀yin náà ṣe bí Abuja lè sọ fún mi gbẹ̀ lọ? Abuja ni kí lẹ́yìn náà wá ń bí. I'm calling your wives right away. A ní meeting lọ́la òun ló jẹ́ ká lodge síbi tó close to the venue of the meeting. Kí ni ìwọ wá ṣe? Ẹ ti pè wọ́n. A ṣẹ̀ṣẹ̀ bá wọn sọ̀rọ̀ tó ń sìn ni. Irọ́ ni. Of course. Àwa ti pè wọ́n àti sọ fún wọn kó fẹ́ ká mọ yàrá wọn níbí. But ṣé ẹ sọ fún wọn pé ẹ gbé Sisi wá síbi? Ti ṣe ọ̀nà. Sisi tó rí lẹ́kọ̀ọ́ wá. Ó dà. Kí ni room number? Room number sí. Kí ló lè ṣe kò sí? Èmi fẹ́ lọ mú tójú mi kúrò bẹ́ẹ̀ ni kí n mọ̀ bóyá dúdú ló gbé wá lọ́tẹ̀ yìí tàbí pupa. Kémi sọ room number ẹ fi pé bóyá èmi ìjọ yín ni ẹ fi pé ṣìnà tẹ́yìn ṣe lèmi náà ṣe. Níbo? Kò possible má dẹ̀ jọ yín lójú má mú yín dénú room mi náà àbí kò sáwó kan láwọ ẹ wà náà kò sí nǹkan kan èmi nìkan mú wà ń bẹ̀ ẹ mò ń bọ̀ ẹ̀yin máa wo nǹkan tí mo máa ṣe. Ọkọ mi nù dáwọ̀ yìí. Gbé. Hello baby. Báwo ni? Tí ẹ gẹ́sì nǹkan tí mo rí. Bí mo ṣe jáde nínú róòmù ń sìn. Tí mo wá sí bá. Ni mo rí Ayọ̀délé àti Ayọ̀bá mi. O ò lè believe it. Mo rí wọn. Nǹkan tó tẹ̀ tí wọ́n á ń bèbí sọ ni pé wọ́n sọ pé wọ́n fẹ́ lọ sínú róòmù. Ọ̀hún ṣe àwọn ọmọ tí mo fi síbi. Mo dẹ̀ sọ fún ẹ pé mi ò ṣe níra. Kò sí wàhálà má wọrí máa pè ní ìtàṣùpọ̀. Tí ó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ. Ẹ jẹ́ ká lọ. Ọmọ láti máa ṣẹlẹ̀. Mo mọ̀ pé ìwọ stọ́bọ̀n. Ẹ ti fún mi ní owó rẹ̀. Tó lé ní mú ni wà lẹ́yìn wà á mú àgbẹ̀ náà ẹni mú lọ. Ẹ máa wọlé náà. Kò sí wàhálà. Ẹ wọ́n tó wá sí mú wa. Is that it? What did you do? What did you do? Mo rí jókòó báyìí tiẹ̀. Ó bóyá mú sìgá sí gbogbo ilẹ̀. 1, 2, 3, 4, 5. 5 bottles. Ṣé nígbà míì tí èèyàn bá ń ro nǹkan irú àwọn kan báyìí ló dáa kí èèyàn máa fi gbé stress kúrò lára. Má parẹ́ bọ̀bọ̀ yìí. Ìyẹn ò dẹ̀ kàn ẹ́ ìyẹn ò kàn ẹ́ títẹ̀ ẹni kó rán títẹ̀ nǹkan tẹ ṣáwà wò bí ṣe ti rí báyìí. Abeg make I call my wife kó tó sùn. Ìyàwó this is past 12. Jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ sí mi náà. Anyway filẹ̀ nígbà tí kò ti rí ẹran pa ká ní ọlọ́dẹ ti rẹran pa ní ṣé ó máa rántí pò ń fẹ́ pé ìyàwó. Ìwọ ló máa kún tó máa yan ojú kan ládàá títí wá ní tó bá lójú méjì ó ti dìdà ìdà kẹ̀dẹ̀rẹ̀ ogun ló fi máa ń jà. Kò pí kọ́ mi. Ó yà bó ti sọ. Ó fẹ́ lo toilet. Ó yà títí lọ. Mo pè ní sáyé lọ́tọ́. Ó yá ká máa lọ.
ti rán ìwọ lè yí. Déjì